Africa Content TV. Ẹ̀yin tèmi àìtó alẹ́ o mo ṣe bá yín tọrẹ yìí lèmi jẹ́ tún gbà torí pé bí jẹ́ ìtẹ́yìn lọ́rùn o lẹ́yìn kan yà ó wà lẹ́dẹ̀ ló jáhùn wípé lẹ́dà sálẹ̀ yín fẹ́ o tóró òun lè yàn wá. jáhùn wọn lẹ́yìn gangan làwọn fẹ́ kí ló dé tán lò jáhùn lẹ́yìn gangan làwọn fẹ́ ẹjẹ́ ọkọ ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ láṣàlẹ̀. ìdí tó fi ń lò já ni pé kò yé mi náà ọlá Ọlọ́run ni. ọlá Ọlọ́run ni. ọlá Ọlọ́run ni. ọlá Ọlọ́run ni. ọlá Ọlọ́run ni mò ń jẹ. wọn lò jáhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. wọ́n lò náà bọ̀ kò tó. kò tó. wọ́n tún ti wá gbóhùn sókè wọ́n ti sọ̀rọ̀ sókè. wọ́n ti wá láòdẹ̀ gan báyìí. wọ́n ti láòdẹ̀ báyìí. wọ́n ti wá láòdà báyìí. torí pé lóyà mi. torí pé mo lóyà ni. lóyà. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. ká wá fojú wò ká fojú dà sẹ́yìn ìrìn àjò yín nídìí iṣẹ́ orin téèyàn bá máa ń ṣàjọ̀dún on stage ẹ bá fẹ́ ṣe on stage báyìí ẹ ṣe bí ọdún bíi mélòó. Manning invention stage báyìí mo ṣe 20 years on stage ní 2020. tí gbogbo òlú mi títí. tí gbogbo òlú dẹ̀ mi títí. adẹ̀wà lọ́dún 2024. yà tí mo pe dáàdì mi Alhaji Wasiu Alabi Pasuma. lọ mú bàbá lẹ́kọ̀ọ́ ẹ fi Ìbàdàn lẹ̀. nípa nǹkan tí yẹn bá nífẹ̀ẹ́ sí ó yàtọ̀ sí nǹkan mi náà mi ìdẹ̀ níbo mi tí mo tún fojú sí jù báyìí náà lọ. ẹ̀yin lẹ fẹ́ fojú bò mí. ẹni. ẹ̀yin lẹ fẹ́ fojú bò mí. inú òkun ti pé mi ì fẹ́ fojú sí bò mí ìyẹn rẹ̀ tún lè fojú sí bò mí. èèyàn lè mo fojú láwọn bò ẹ mí. máa gbọ́ mo láwọn bàbá nìbàdàn yìí bíi àwọn dáàdì wa Alhaji Rasheeda Ayinde Merengue àwọn bàbá Alhaji Tajude system ṣètìmọ̀ orú nǹkan yẹn ń sìn mo gbà wọn yẹn ni pé àwọn bàbá mi wọ́n pọ̀ bẹ́ẹ̀ Alhaji Taofeek ọmọ owó wọ́n pọ̀ bẹ́ẹ̀ o nìbàdàn yìí o ṣùgbọ́n nǹkan tó fún mi ní inspiration pé kíní ò lè ṣe mo ní Wasiu Alabi Pasuma báwo ni mo á ṣe fẹ́ ṣe nǹkan tí màá nílé pé tí màá gbogbo yẹn sọ fún mi. ẹ dákọ gbogbo bàbá nìbàdàn yìí ẹ tí ì dákọ bàbá kan. ta tún bàbá kan ta ni jẹ́ bàbá kan. ẹ̀yin náà mọ bàbá tó tún yẹ kẹ́ ẹ dárúkọ. ta ni bàbá kan. bàbá tó yẹ pé gbogbo ayé mọ̀ nígbà kan ń pé tí lẹ́dà bá ń kọrin èmi fúnra lára mi mo ti ń kọjá lọ rí tí mo rò pé bàbá yẹn ló ń kọrin. ẹ dárúkọ bàbá yẹn. ṣé Alhaji Dawuda Àkànmú epo àkà. sẹ́yìn mo rin epo àkà kọ ni. níwọ̀n bá bọ́lọ̀ torí kí bàbá tó kú láyé one a máa ń wà lórí mọ́tò pàkà ọkọ̀ jági yẹn ló máa fi ń kó ní ayé one ni o a máa ń lọ ságbo mo ti gba máìkì lọ́wọ́ bàbá láìmọye ìgbà àwọn tọ́rọ̀ bá ṣojú wọn tó bá mọ ọdún tó bá mọ àsìkò tí mò ń sọ wọn á ní bẹ́ẹ̀ ni ọmọ yóò parọ́. ìjẹ́rìí ayé ìjẹ́rìí ọ̀run. ìjẹ́rìí ayé ní ìjẹ́rìí ọ̀run. orí afẹ́fẹ́ la wà yìí. àwọn tó ẹ̀yin lẹ̀ ń rí sẹ́ẹ̀tì bírèèdì. àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí máa sọ fún yín pé lẹ́dà. alẹ́ tó ti kọrin bíi bàbá kan rí nìbàdàn. bàbá àwo ta tẹ wa tó sọ fún mi. ẹ ti dárúkọ bàbá yẹn. bàbá ò sí barista. ṣé Ìbàdàn barista ń gbé ni ọmọ Ìbàdàn bàbá. ẹni ń bàdàn bàbá ta ni ń bàdàn barista. bàbá tó wà ń bàdàn tó lókọ káàkiri gbogbo àgbáyé. o mò ń bọ̀ Alhaji Tajude system nìyẹn. bàbá tó jẹ́ pé ọmọ rẹ̀ ọ̀rẹ́ tèmi ni. bóyá Alhaji Taofeek ṣèkílẹ̀ kọ́ lọ́wọ́ àfọ̀rọ̀ kẹ́wọ́n bisimilayi kulẹ̀ ala. makorin ṣáà kó má nílẹ̀ tó kọyàn. Tiri Leather. ókè máa sọ ṣé n sọ. èmi lè má rántí ẹ̀yẹn sọ. ó yẹ kẹ́ ẹ ti dárúkọ Alhaji Taiwo Akande Adébísí currency mo mọ̀ nígbà kan ẹ lè má kọrin lórí star yẹn mọ́ láwọn àsìkò kan téèyàn bá ń kọjá lọ téèyàn bá gbọ́ ohun orin Tiri Leather ìgbó orin kalẹ̀. pa ẹ ṣe rí ẹ máa gbọ́. ẹ dárúkọ bàbá yẹn ẹ̀yin lẹ mọ̀ ń reset brain. ẹ máa gbọ́ ṣẹlẹ̀ yìí kiri yìí Ọlọ́run ṣàánú yín ni àmì o mo láì fẹ́ béèrè o ìbéèrè òde ní tí wàá ṣubú ẹ parọ́ ṣùgbọ́n tó fún mi ní inspiration orin sẹ́ Alhaji Wasiu Alabi Pasuma ni so yín sìn báyìí bí mi ṣe ń ṣe nígbà yẹn ẹ̀mọ́ orun kan yẹn ẹ̀ ń tẹ̀ ń sọ yìí ẹ̀ parọ́ àìmọye ìgbà ni àwọn kan ti wò pé òkè pẹ̀lú ohun tó níyì ẹnìkan wà ń bàdàn tó yẹ pé àmọ́ ẹ̀dọ́dọ̀ ẹ̀ tabadẹ mọ ẹdọdẹ yóò gbẹ tọwọ́ tẹsẹ̀ àlórí pẹ látara rẹ̀ nǹkan máa jọra wọn lọ pẹ̀lú ará abí tó wà ní Èkó yẹn dáàdì wa ok lóòótọ́ wọ́n ti mú wa lọ rí ọdún tí mo sọ ti pẹ́ o àwọn tí wọ́n dẹ̀ wà ń bẹ̀ ń gbà yẹn wọ́n wà láàyè báyìí
kọ́lọ́ má fa rẹ̀ ṣe nìkan kan nù. àmì ẹ̀ pọ̀. so alọ àsọpá àlọ àdébẹ̀ irú ọ̀rọ̀ tẹ́yìn kan sọ pé wọ́n ní tóun yẹn lòun gbà yẹn nígbà tá a wá lò tẹ́ni tó nìkan sọ pé òun ò fẹ́ nǹkan. ṣó possible bẹ́ẹ̀ ṣá. jẹ́rìí ayé mọ́ ni jẹ́ alájí mà ní mi mo lè ti fojú kan Kaaba. alájí làwa méjèèjì. aláfíà lè kọ́ra ní Muhammad. aláàkúrà. mi ní parọ́ fún yín tẹ́ bá ní Quran bí màá fi gba orí mi torí ìjẹ́rìí ayé nìjẹ́rìí àlìkèyàmà. aláàkúrà. ṣẹ̀dẹ̀ rí mo fẹ́ ká jẹ́ ẹ̀kọ́ ọkọ̀jọ yóò bu alẹ́ ni mo mọ̀ ṣe ọwọ́ Ọlọ́run ló wà àádáa ọwọ́ Ọlọ́run ló wà kádàrá èèyàn Ọlọ́run ti kọ́ fún kálukú ṣùgbọ́n a kàn máa sáré káàkiri ni. ẹ já gbà pé Ọlọ́run ni ò kádàrá lọ́nà ọbẹ̀ yẹn tó yá bí a lórí pé ó gbọ́ ọlọ́wà kádàrá lọ́nà ọbẹ̀ yẹn tá a dẹ̀ ti rí i pé Èkó ni bàbá yín wà. Èkó ni o Èkó ni bàbá wa o látẹ̀kọ̀ kéèyàn dẹ̀ fẹ́ atẹ́gùn kó dẹ̀ máa dé Ìbàdàn. Allahu Akbar. ṣé Ìbàdàn nìkan ló ń dé. ní ọ̀dọ̀ tèmi lèmi mọ̀ o ṣe mọ̀ ọdún nǹkan yẹn náà torí pé mo rí ọkàn mi mo ṣí ọkàn mi tán fún ẹ tí mo fẹ́ tẹ̀lé. ìdí tí mo ṣe ń béèrè pé bẹ́ẹ̀ ni pé ṣé Ìbàdàn nìkan lẹ ti ń jọlá bàbá yẹn. Ìbàdàn nìkan báwo kò síbi tí mo lè lọ under umbrella ẹ̀ ni mo wà under umbrella Alhaji Wasiu Alabi Pasuma under umbrella wọn ni mo ó kọ wọn ni mo fi ṣe kí ni mo mú lẹ́yìn gẹ́gẹ́ bíi pé tí má tiẹ̀ débí kan tó bá fẹ́ rújú má jẹ́ dákọ̀ pé ọmọ lágbájá báyìí ni mí. òkè bí ìgbà tó ń ṣe ID card fún yàn so ẹ wá korúkọ yín sábẹ́. ẹ mo wá kọ síbẹ̀ pé kẹ́lẹ́ mọ̀ pé ọmọ lágbájá báyìí ni mí. ẹ ti mẹ́nu bẹ̀. Alhamdulillah. ọmọ bàbá yìí ni mí o. mo láwọn kan ẹ̀kan tí mo fẹ́ délé báyìí yára mo. mo máa ṣí ojú òpó sílẹ̀ a máa ṣe ní àlàfíbọ̀ ṣùgbọ́n kí n tó ṣí ojú òpó yẹn sílẹ̀ Tiri Leather ọdún wo lọ́lọ́run connect yín pẹ̀lú bàbá yín àmì wo lẹ rí nígbà náà pé Ọlọ́run ti gbàdúrà mi o kí n kàn mọ́ ṣàdúrà pé Ọlọ́run mọ́ pa láàánú mi ni o. lẹ́yìn ìgbà yẹn sásìkò tá a wà yìí àwọn àmì wo lẹ tún rí ẹ jẹ́ n béèrè bẹ́ẹ̀. pé àmì tí mò ń rí nígbà tí mo mọ̀ tí mo sún mọ́ ọdún wo lẹ mọ̀ wọ́n. ọdún tí mo mọ̀ wọ́n mo ti mọ̀ bàbá ti pẹ́ bọ̀ pé èèyàn máa ń sún mọ́ yàn tí bàbá ò mọ̀ mí ẹ̀mọ́rú nǹkan yẹn ṣùgbọ́n ẹni tí ò mọ̀yàn téèyàn dẹ̀ mọ̀ pé nínú pé mo ṣe ọkàn mi fún mo ń tẹ̀lé ní oore tí mò ń rí pẹ̀lú àwọn ibi tèmi náà rìn sí tí ìjẹ́kẹ́nu mi kú ọmọ lágbájá báyìí ni mí kò síbi tí mo ti lè kọrin màá pariwo ẹ̀ ọmọ lágbájá báyìí ni mí ìyàtọ̀ ń dé bá ìgbésí ayé mi láti bẹ̀ mo tẹra mọ́ so ọdún tí bàbá wa bàbá Tasco tàjẹ̀ wá pinnu pé ó yá Tasco promotion pé ó yá ìwọ ọmọ ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tó jẹ́ wá ń ṣe ẹni tó ń pariwo igan sef jẹ́ àjọ dẹ́kọ̀ nígbà ìdẹ̀ dẹ́kọ̀ tí adọ́dọ̀ bàbá wò pé Tasco kéde eléyìí ọmọ yín ní Ìbàdàn ó ti pẹ́ o ṣùgbọ́n àkàwọ̀ pé níbi tó dé ó nídìí láti mọ̀ yín wàdà ló bá nídìí láti mọ̀ nígbà yẹn kò wá sí kébẹ̀ ṣe máa mú wá ní Tasco nípò lẹ́sìn wá mú wá ẹni kò lọ bá lágbájá báyìí nìbàdàn wà ní òkè kó tiẹ̀ tó lọ ẹ jókòó bàbá dẹ́ mú fún wọn dẹ́ pé bó o ní ara bí kíní kan bàbá mú wa pa òkè o ẹni báyìí wà lọ́dọ̀ mi ò sómi ẹni tó ń jẹ́ bẹ̀ tí ń jẹ́ báyẹn tó ń jẹ́ sólórin ní sá aláyé ni fìyẹn lẹ̀ kí ló ṣe ẹ̀ wá. bí àwọn dárúkọ tó mọ̀ yín mọ̀. Tiri Ìbàdàn Tiri Leather tó ń kọ́ ẹ ló bá dárúkọ Tiri tán fi lẹ́dà kún wọ́n lè mọ̀ pé yìí o. Tiri Leather tó wà ń Ìbàdàn ó wà lọ́dọ̀ mi bí wọ́n ti mú wá bọ̀ kó tó di pé ó máa gba ọ̀dọ̀ ẹ wá ṣùgbọ́n weekend àbí tó bá ti di next week o mọ time tí máa wà lébi Monday or Tuesday mọ́mọ́ yẹn wá ó máa wá bá ẹ ó ti yẹ ó máa mú wá bá ẹ ìwọ ni kò mú wá bá mi. bẹ́ẹ̀ tán pèsè wá padà mú yín lọ nìyẹn. inú ẹ tí wọ́n pè yẹn abálọ̀bẹ̀ nílò pé látọ̀dọ̀ ẹ tó ṣebí ẹ tá ẹ tó wà náà kú sàǹsàǹsà sí ọ̀bẹ̀rẹ̀ àyẹ̀nẹ́sà lélẹ̀ àbádẹ́ ti pàṣẹ pé mọ́mọ́ ìwá ìwọ ló yẹ kó o mú wá wọn kò lè dá wá báyẹn. ẹnìkan kọ̀ọ̀kan bí Haji White Razak wọ́n ní àti tóònù currency àti Tiri Leather Paso ló ní gbogbo ẹ̀. àti everything látòkèdè lẹ́jà ìṣẹ́jà máa nígbà tá a wá débẹ̀ àwa lọ àjókòó
láti àárọ̀ àwọlé. Wọ́n sì lé, wọ́n ní ẹ dúró. Wọ́n wà nílé àsìjókòó àwọn èèyàn wọlé ṣé bá láwọn tó wọlé tán jáde àwọn adé wa ń tanu ohun tó ń pa wá ohun burúkú jọ yẹn ó dààmú ìyá ti pè bàtà ibi tá a wà yìí sẹ́yìn pé njọ́ tá a lè kó awọlé lọ́wọ́ kan ni. kì í dẹ̀ ṣe kójú agbolẹ̀ lọ bá wọn bóyá tán lè lọ́wọ́. à ń sọ̀rọ̀ ilé léléwúrà wọlé o ibi tẹ́ ẹ mú àlọ́gán táwọn òbí kìíní kan ọwọ́ kan la mọ̀ wọlé táwọn bá olúwa mi sọ̀rọ̀ ibi táwọn látàwọn láti wà bí àwọlé o wọlé kẹ̀ ní sùúrù ń pè bàbá yìí wọ́n dẹ̀ pé bàbá rẹ̀. bàbá rẹ̀ tèkó. bàbá rẹ̀ tèkó wọ́n dẹ̀ pé bàbá rẹ̀ hello kò wọlé kẹ̀ kò wọlé o máa pè é sìn láì dẹ́kun jí ó wọlé àdẹ̀wọlé ńgbà láyé pé wọ́n sì géètì fún wa kí la tún wọlé fún tán sí ni ọ̀rọ̀ pọ̀ kì í ṣòní. ọ̀rọ̀ pọ̀ kì í ṣòní ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀. kì í ṣòní. ọ̀pọ̀ àyín ẹ gbìyànjú láti rí ibi tí wọ́n tọ́ka yín sí nìbàdàn tí ẹ lórí ọ̀fẹ́ láti gbàbẹ̀ lọ ní bàbá àtẹ̀kọ́ kúkú fi gbé yín tán. gbà látúnú bàbá àtẹ̀kọ́ náà bàbá ọkọ ní sùúrù sẹ̀ǹpàgbàlagbà ó nínú orí ọlọ́kàn rẹ̀ ó ní sùúrù pé ìwọ ọmọ ẹ̀kọ́ mọ̀jẹ̀ pé wọ́n gan ló ní àṣejù lọ́wọ́ ní sùúrù wọn kì í ṣe báyìí mi ṣe nǹkan tèmi báyìí kọ́kọ́ lọ wà ní ọ̀dọ̀ ẹni iná tó bá wà lọ́dọ̀ gbogbo tó bá rí kó o ṣe lọ túbá lọ́dọ̀ rẹ̀ kó wà òkè tó bá ti wà fún mi bọ̀ lọ́dọ̀ rẹ̀. pé bóyá ó ṣeé ṣe kẹ́ ẹ ṣe nǹkan kan. mi dẹ́ ń sọ fún bàbá rẹ̀ níjọ́ náà pé bàbá rẹ̀ wojú mi. ó dẹ̀ lè ṣeé ṣe kẹ́ ẹ ṣe nǹkan kan kẹ́yìn má ṣàkíyèsí o. èrò o bó ṣe kágbàlagbà ó ṣe ni òsì bẹ́ẹ̀ nìkan wà ń bàdàn wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ rẹ pé wọ́n ọmọ iná gidi ẹni jẹ́ ó jẹ́ ọ̀dọ́ ẹni ló yẹ kó o gbà wá kan mú ló yẹ kó mú ẹ wá pé bàbá wọn kan tó wà bàdàn tó tún kí fún wa pé àwa ni. torí bàbá àbàdàn tẹ́ ń sọ yìí ó mọ bàbá àbàdàn náà o bàbá àbàdàn yìí ṣe èèyàn bẹ́ẹ̀ ni o. tó ibi tó lọ́ọ́ májọ ní kọjọ kọjú sí fún àwa méjèèjì ni ibi tó kọjú sí fèmí lèmi sọ fún yín. ibi tó kọjú sí. lọ́dọ̀ tèmi lèmi sọ fún tó bá kọjú sí mi kan lọ́dọ̀ tiyín. bàbá èkó wá ní. bàbá èkó wá wọ pé bó ṣe yẹ kó o gbà wá ní àdẹ́gbàbẹ̀ kò sọ náà bẹ́ẹ̀ wàhálà mọ gbogbo nǹkan bí wàhálà yẹn pọ̀ ìwọ mo dẹ̀ sọ fún bàbá tó mo kéré àmọ́ o eléyìí tẹ̀ ń wò ìjọ afọ́jú rẹ̀ bá ríran yọ sọ́pàánú o. ìjọ afọ́jú rẹ̀ bá ríran. bàbá ò pé kí ni wọ́n mọ̀ ẹ́ o mọ tó ẹ wò ẹ fọ́mọ ẹ lẹ̀. ṣé gbogbo ìgbà tẹ́ ń sọ yẹn afọ́jú ò tí ì ríran. ọ̀dà orí ọ̀pá báyìí ọ̀pá táfọ́jú fi rìn báyìí orí ẹ̀ báyìí náà fi gúnlẹ̀ tó ó lè fi gúnlẹ̀ fáìmọ̀ iye ọdún orí ọ̀pá náà ló fi gúnlẹ̀ débi tó ti ríran kábíyèsí tó bá fẹ́ yẹ tó mú oore ni bọ́pà ló fi tẹ̀lé débi tó ti ríran ó yọ ọgbọ́pá nu pálọ̀ báyìí kó wá ṣe frame gíláàsì fún pé ìgbà tó ń wò ríran kínní ni alátọ̀nà o. ìjọ tó bá ríran á sọ̀pánu afọ́jú ti yín báyìí ọlọ́run á jẹ́ kó ríran. àmín ya Allah. Àríran. Àmín o. Àríran. Àmín o. Afọ́jú yìí. Àmín o. Tó bá ríran tán òkìkí rẹ̀ àtúgbòrò káàkiri. Àmín ya Allah. báwo lẹ́yìn á ṣe sọ̀pá tó bá dìgbà yẹn. ṣé bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí mo sọ. mo gbọ́ sísọ ò jẹ́ ṣíṣe. lágbára lọ́wọ́ Ọlọ́run àtìlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo orígun bí tán ti ń forí kanlẹ̀ fọlọ́run ṣe ìjọsìn fún. ìwọ Ọlọ́run àti gbogbo àwọn abiyamọ ayé pátápátá ẹ̀wù gbéraga Ọlọ́run ní gbé wọ̀ mí. àmì àtẹ̀mí náà. èmi mo tó báyìí èmi mo dà báyìí ìwọ Ọlọ́run mo fi bú pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi lénìí gbogbo wa lójú olóore wa ní síwáwù. àmì ẹ tọ́jú ọ̀pá ni. yín tọ́jú ọ̀pá yẹn ni ẹ̀kọ́ lè fọ́ pa èyàn ò lè padà.